Kende. Alone, eh? You are the only one I have now. To balance it, I'm not told me. If you go now, then Kende, please, don't go. Don't go, please. Don't go. Mama, I cannot cope anymore. I can't cope. Everything will be fine now, please. Everything can be fine. That your father is there. Your father is doing like a nonchalant man. I cannot cope with him. I'm going. Bye bye. Kende, I'm gone. Kende, I'm leave me. Kende, leave me. Baba Ejire. Kende, ma ti lọ Kende, Kende ti lọ. Táwọn fẹ́ fojú tó bá torí Ọlọ́run Kende má fi mí lẹ̀. Baba Ejire ta ló wà lé. Kende ti lọ. Kende ti fi mí sílẹ̀ lọ. Táwọn fẹ́ pé báyìí, táwọn fẹ́ pé Kende dà. Ẹ bá mi pé Kende. Ken, is that you? Ken, is that you? What is it? Taiwo. Are you fine? I'm okay now. Ken, please, don't leave me alone, please. I'm begging you. Taiwo. You are very funny. Where did I want to go? You can't understand. I'm just scared. You are just scared for nothing. I don't have anywhere that I'm going to. We are here together. Besides, I cannot leave you alone now. Is that a promise? I promise you, Taiwo. I'm okay, oh Taiwo, familiar. Okay, I beg. What's it? I'm scared though. Yeah. How are you guys doing? I'm going out. I want to join some of my friends and do some manual labor. I'll be back in a jiffy. I won't stay long. It's Baba EJIRE, no problem. But Baba EJIRE, why don't you allow me to be following you to work so that we can have enough money so that we'll be able to use it to take care of ourselves? Kenny, if you now follow me to work, who will take care of your brother Taiwo? No. Baba Ejire. I'm not a kid. I know my way inside and outside. At least, taking the man telling us to be sharing by at one again. That will survive. So let her be following you, okay? It's a very good idea. Even Taiwo that you are considering said that I should follow you. So there's no problem with that. Okay. I bet you guys. There's no problem. But I will think about that. But for now, you guys should go inside and eat your food. Take care of your brother. Bye-bye, sir. What's up, Vicky? I'm fine. How are you? Yeah, I'm sorry for the other time. No, really mean that she could be in Sejo. Ó ti lọ, kò sí problem. But they want she book me see as a motor say she go say mommy. People náà ló wá ṣe jù bẹ́ẹ̀ lọ. Thousand lẹ la gbé kó tó di pé máa la gbé báyìí. No, kò jẹ́ wá rí bẹ́ẹ̀ Olúwa ṣe ló jẹ́ wá ṣe pé òun rí ẹ. Ó ṣe pé òun rí ẹgbà tó mówó yẹn. So try to know the type of friends you keep. See, I'm sorry. Bye-bye. Jọ̀tún náà ṣé o bínú kan tó ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀? Yóò ti lọ nìyẹn. Fine, jọ̀tún náà má bínú. Wọ́n fún láti gbà yẹn ìmọ̀ àti ìpàdé àrísáyà láti sọ̀rọ̀ láti gbà yẹn má bínú.
jọ ṣé o notice pé àwọn ìjìnlẹ̀ ò wá sí rehearsal láti ṣe. EJIRE. ṣé o níbi tó ti lè at least láti get in touch pẹ̀lú wọn. Ṣé ọmọ lè wọn? Why are you worried about it? Nothing though, but it's just good to check on each other. Ọmọ bọ́ ṣe wá sí rehearsal ó máa better Want to check on it, yeah? Yes. But I'm here for you now. Azal. Please come off it. No. Alright, no problem. So thank you. Bye. Take care. Bọ̀bọ̀ yìí ilé kan já lọ náà. Bẹ́ẹ̀ni, ó jọ láyé ni o lè dá dúró sí ìbára àtẹ̀kàn kí ló dé iṣẹ́ padà wá tàn bí báyìí. wọ́n á dùn gbà káyọ̀ ọ̀dùn mọ́ èmi lọ sọ́jà wọ́n yẹ kí n sáré gba fún ẹ wá fún mi náà. Sáré gba fún mi ti báwo ni. máa dùn. Ọ̀gbẹ́ni ẹrù dà. Ẹrù lélẹ̀. Ọ̀gbẹ́ni ṣé kò fi ṣe oní ìsọ́lí. dáadáa má máa ta fún ìsọ̀lì fún yẹn jù bẹ́ẹ̀ lọ wàhálà ẹ̀. Ọ̀gbẹ́ni mi ṣe é sí báyìí o. mi lè ta bẹ́ẹ̀ Mi ṣe é sí báyìí mo mọ̀ yá ẹ rí o. títí báyìí kọ́ mò ń ta wàhálà ẹ̀. Lókè sí wèrè jẹ́ ń gbọ́ṣẹ́ wò lọ. Síyáwá èló ló bá dé? 50 bay. 50 bay bíi ti báwo? 50 bay báwo? 50 bay. Ṣo gbádùn. ẹ mọ iye fún. Dẹ́ka fún létí bèè kó máa bá tiẹ̀ lọ́jà kí ló ń ṣe. gbogbo àwọn tí máa ta fún létí bèè kò ṣeé tà bẹ́ẹ̀ yẹn náà. Bravo ta. ẹyẹ sọ 25 bay kí máa mú lọ 22 bay bẹ́ẹ̀. fún 22 bay ká máa lọ. ẹyẹ sọ 25 bay kí máa bá tèmi lọ bẹ́ẹ̀. gbọ́n kò gbà Ṣé kò bẹ́ẹ̀. tàbí kó máa tẹ̀? 25 bay látàrí mú bá lẹ́jọ́. Ọ̀gbẹ́ni tó bá ti lè gba 22 dákùn ní padà fún wọn àti tó bá fẹ́ ra fún wọn tó bá fẹ́ ta fún wọn. ó yẹ tẹ pé ádá máa pè lọ kí ló dé. 11 obè mò ń lò ó. Lóòpè kí ló gbé wá náà. ṣúgà mọ̀ wọ́n lù orúkọ ìyá ẹ̀ nìyẹn. Ṣúgà ọ̀ gbẹ́ni wo yá gbọ́ ẹ ti lọ. Láti ọ̀rẹ́ wa ẹ̀ bóyá ìjà pa. Ìjà mi ẹni. Ẹni àdìmọ̀ àtàbí ẹni àdìmọ̀ àtàbí. ẹ̀yin bọ ẹ dá mi lóhùn náà ẹ dá kí ni gbogbo ilé èmi mi ní òkú yà mí lọ fún yín iṣẹ́ mo sọ fún yín ẹ dá mi lóhùn. ó yẹ yára kí ni gbogbo ilé ó yẹ yára náà ọ̀la kí ni nǹkan náà. ó yá yára. etí ló gbé fìlà dúró yìí mọ kó bá yín ni etí wá dúró bẹ wẹ́ẹ̀ ẹ dá mi lọ́dà mo kí mo sọ fún yín sí máa sọ fún ìyá mi kọ́ yọ yín ṣáàtì àti gbowó iṣẹ́ tí ń ṣọ́ọ̀ṣì àbí ó dá mi lóhùn mo sì síwájú bí dá mi ó yá náà mọ́dá tó sì kò tó máa jẹ́ o tó dákú mọ́dá yìí o. Kí ni gbogbo ilé mi ní ògbóyà mi ló fi iṣẹ́ o? Mi ò ní kí lè ṣe tó bá dákú wà dájú. Sorry. Kí ni sọ́ọ̀rì ìwé rẹ gbọ́ báyìí? Ẹgbẹ́ gbọ́ báyìí ná. Please help me with water. You need water. Owó ṣẹlẹ̀ yá mi kí ni máa ẹ̀ pọ̀ pẹ̀lú wọ́tà. Owó tó dákú ló máa dájú. Please help me now. Water, please, water. Kenny, help me with water. Kí ló ṣe gbẹ báyìí? Somebody help me with water. Kenny lọ fún mi àtàwọn bẹ́ẹ̀ báyìí. Èmi àsanwó ṣẹ́ fún yín. Please now. Yálà máa wẹ́ fún yín. Ẹ jọ̀ọ́ mà. Ẹ jọ wèrè wo. Ẹ gbowó iṣẹ́ wà lẹ́yìn bẹ̀rẹ̀ ṣẹ́. Ẹ má mi sọ o. Wọ́n dákú wá dájú fún ẹ o. Kenny. Ọmọ kó bá yín o. Kenny,
Tell me, look at me. Look Look at me. Look at me. Obama look Please at now. me. Everything. All the thing.